whispers. Okay, God. And I hope we are all enjoying this satirical comic relief. Well, the masses, the joke is on you. The joke is seriously on you. Mẹ̀kúnnù, ẹ kú gbádùn o. Kódà ọba tó jẹ ní lásìkò yìí ẹ rí bó ṣe ṣígbọ́ oyin tó dùn mọ̀ràn. Mo ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pankẹ́rẹ́ náà fi ń nà yín. Ní ìsìn wọ́n ti wá kẹgbà wá ẹgbà lọ́nà àtórí tó jẹ́ pé tí wọ́n bá fìn tó bá wé mọ́ yín báyìí yóò wé mọ́ yín lára wá àtórí eléyìí tí wọ́n fi ń nà yín mẹ̀kúnnù wọ́n to blade sí wọ́n to ọ̀bẹ sí wọ́n tún múgò wọ́n tó fi ha láàrin. Táwọn òǹlú olóṣèlú tí wọ́n wá jókòó sórí àga tó bá ti fi àtòrí yẹn báyìí ó máa wé mọ́ yín lára wá fà á tẹ̀jẹ̀ tó mí tẹran tíṣan gbogbo ẹ̀ báyìí ni ó fà ìyà kẹ́ẹ̀kẹ́. Ẹ kú ya o ẹ kú gbádùn ìyá mẹ̀kúnnù o. Ẹ ń jẹ́ yàyà ẹ ń gbé mọ́ níyà gbogbo ẹ̀ ó dáa bẹ́ẹ̀. Ẹ rí wọn báyìí àwọn olóṣèlú fi yín ṣe yẹ̀yẹ́ torí pé wọ́n mọ̀ pé ní yẹ̀yẹ́ ni yín ẹni yẹpẹrẹ ni yín torí ẹ̀nà ṣe ń fi oríṣiríṣi ẹ̀gbin ni wọ́n ṣe fi ń lọ̀yìn pé ẹ ó rí ìyá ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ó ti di bárakú kí ni wọ́n ó ṣe kí náà ṣe kò sí nǹkan kan tí wọ́n ṣe àbí mẹ̀kúnnù kí lẹ fẹ́ ṣe sí i kí lẹ ti ṣe sí i kí lẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé tí wọ́n wá sọ yín dẹran ẹ̀yà tí wọ́n ti wá di ewúrẹ́ yọba ti ní káì ẹ mọ̀ sáré lọ wọ́n bá ti fún yín ní pákí díẹ̀ jẹ́ wọ́n á tún fi ìyà jẹ yín ó ti mọ yín lára ìyẹn náà dá ẹ múra sí àsán yín yẹ̀yẹ́. So I have been laughing in Chinese just looking at the horror being unleashed on the masses, and yet the masses are the kind of like they are not reacting. Ẹ dákun ńgbà tá lára wá lára òru ńgbà tá lára òru mo ṣe bí bẹ́lẹ́rù bónígbà bá ṣe gbé bẹ́ẹ̀ náà ṣe máa bá gbé wọ́n wá sọ yín di punching bag wọ́n punch yín back and forth ẹ jẹ gúgúyà lọ́wọ́ Tinubu ò tí ì pò kò tí ì jókòó fìdí ẹ ló ṣì wà ọwọ́ Tinubu ò tí ì tìkú dà àmọ́ ìdúnkòkò máwọn adájọ́ nígbò tí fi dùn wọ́n lórí lójú wọn mo ṣe bí ṣojú ewúrẹ́ náà ṣe ń fọmọ ẹ̀rú bọ ṣojú àgùntàn báyìí náà ṣe ń fọmọ ẹ̀rú bọ ṣojú yín mẹ̀kúnnù ẹ lajú yín sílẹ̀ wọ́n tẹ̀ ń ṣe yín báṣabàṣa wọ́n mú yín wọ́n ń pa yín bí adìyẹ àgíríkì kò tẹ̀ wá kí ṣe pípa àzìnkú báyìí àpasáyé ìyà ohun òṣì wàhálà ohun ìpọ́jú gbogbo ohun amáyédẹrùn ni wọ́n wá sọ dìnira fún yín ẹ̀ẹ́dẹ̀ jókòó síbẹ̀ mẹ̀kúnnù
ẹni wọ́n ní kẹ́ ẹ máa forí tì kẹ́ ẹ máa fara dà á pé wọ́n sọ pé ẹ ní láti ṣe ìrúbọ ẹ ní láti sacrifice but àwọn ò ṣe ìrúbọ. So I've been seeing all kinds of headlines which are quite satirically I don't know why people are taking this. I don't know what you want to gain from this, because in a normal society where everything works under normal circumstances, given normal situation, things were this bad. You're not reacting. Sorrow. Share anything. So, báwo lẹ ṣe wá fẹ́ jẹ́ káwọn èèyàn dá sí? Báwo lẹ ṣe fẹ́ jẹ́ kó dá sí? So, the politicians, as you see the emojis that I have, they are laughing. They are laughing to the banks. They are laughing at your expense. So, come along with me on some of the hand-picked, interesting, satirically comic headlines that I've come across over from last week to this week. So, it's going to be a seasonal film. So, let's find out. So, 12 million households to get 80,000 for 6 months. Self-select, pre-select, Tifnubu. 8,000 for 6 months. Okay? President Bola Ahmed Tinubu has said 12 million families will get 8,000 over a period of 6 months to help cushion the economic hardship being faced by all Nigerians following the removal of oil subsidy. So, Nigeria, that is of a population of over 200 million, they're going to select just 12 million families to get 8,000 for 6 months, and that will cushion the economic hardship being faced by all Nigerians. Tinubu, lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí ẹ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. ọmọ ọkùnrin tó kéré yẹn kò lè ju bí ọmọ ọdún 3 sí 4 lọ. Jọ tó bá máa jẹ biskit níbi tí Nàìjíríà ń sọ ṣé 8,000 máa ká? Àbò fẹ́ mu ice lolly ṣé 8,000 máa ká? Àbò fẹ́ wọ pant lásán tó máa wọ̀ sídìí ṣé 8,000 máa ká? How dare you? But kò kí ń ṣẹjọ́ ẹ̀. Kò ń ṣẹjọ́ ẹ̀. Ṣé bẹ́ẹ̀ fáwọn mẹ̀kúnnù ṣe yẹ̀yẹ́ ni? Ipe ohun tó lóko fi ń sunkún, mẹ̀kúnnù ló lóko. Ẹ̀yin òrùnú òjẹ̀lú, ọ̀pàlú, alápasáyé, olóṣèlú, ọlọ́run ìlú yìí, ẹ̀yin wá ń fi wọ́n ṣẹ̀rínrín. Àbí 8,000. Kí ni 8,000 fẹ́ rà? Ṣé 8,000 ra ta? Ṣé 8,000 ṣó ra kerosene? Ṣó tí ì sanwó ilé? Ṣó tí ì sanwó mọ́tò? Ọjọ́ wo ń bíbá? I think àná lánàá yìí mo ń bá màámi sọ̀rọ̀. Màámi ní láti máa sọ fún mi pé láti bus stop kan sí bus stop kan, ibi tí ó jìnnà rárá, láti lọ láti bọ̀ 5,000 2,500 láti lọ. Nínú Ìbàdàn wọn ò lọ Kútúwéńdí o, wọn ò lọ Kàfáńjà o, kò kí ṣe pé bóyá wọ́n lọ ilẹ̀ Haúsá o, just from one bus stop to like maybe 2-3 bus stops in between to the next one. 2,500 to go and come back. 5,000. What's up with my phone? 8,000 a month for 6 months. Wow, interesting. Hey, báwo ni ordinary people ṣe fẹ́ survive?
ẹ má wọ workers ẹ máa jẹ wọ́n lówó ẹ ní sanwó iṣẹ́ fún wọn. Ẹ wá sọ pé people are corrupt. You yourselves, you're corrupt because you're laying the example. You're laying the example. Láti wá ṣe is all assured as far as I'm concerned. Only the president said this would have a multiplier. Okay. This will have a multiplier effect on about 60 million individuals. Really? 8,000 to the so-called imaginary 8,000. Wọ́n dàbí ẹni pé ẹ wá láti wá. No, this is the end, the beginning of the end. The whole subsidy, the ripple effect is still there. Student loan, the ripple effect is still there. Eléyìí sì ẹ̀ tó wá gbé 8,000 wá so that a tún lè lé kókó sí imaginary non-existent 8,000. Tẹ̀ sọ pé in order to guarantee the credibility of the process, he said digital transfers would be made directly to the beneficiary's account. Jọ ìyá lábúlé lọ́dọ̀ lẹ́yìn ìrágbìjì ṣó ní account ṣó tiẹ̀ ní phone. The people that really need this money, wọn ò ní account o. Tẹ́ sọ pé máa pay it digitally. Wọn ò ní access sí fóònù. These are the really poverty-stricken people. Ẹ wá sọ pé máa transfer owó sí account. Ara yín lè máa sọ fún. Ara yín lè. It's just for the show, so people are reacting. I love the zoo. Yeah, of course it's the zoo. We are heading close to the end of the Zoological Republic. Absolutely. This country will end without a fight. Hunger will end this country. We are getting close. Please approve the loan. More inflation and let the masses suffer more. Till they wake up and say enough is enough. Zoo people. Honestly speaking, spot on. You might imagine 8,000. Meanwhile, it's a joke. It's a sad joke. It is a sad joke. Fẹ́yìn mẹ̀kúnnù nìyẹn o. Fún ara wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n sọ pé yes, and what deserve 140% increment nínú salary títí wọn. Nínú owó 500 billion or something tí Tinubu gbà. Àwọn what's the headline now? Àwọn what's this people? Akpabio. Àwọn Akpabio. Wọ́n nínú owó táwọn pè fara wọn. Wọ́n fẹ́ ra bulletproof cars. Wọ́n fẹ́ ra bulletproof cars. Gbogbo owó tí wọ́n gbà jẹ́ 110 billion. Wọ́n fẹ́ ra bulletproof cars. Wọ́n dẹ̀ fúnra wọn ní 70,000 billion or some 70,000 billion palliative. But ẹ̀yin mẹ̀kúnnù gbà tó ti mọ̀ pé ara àyà nìyí. Wọ́n wá fẹ́ yín ní 8,000. 8,000 yẹn fún àwọn péréte ni o. Àwọn péréte ni the 8,000 tó wà fún o. Àwọn péréte ni the 8,000 tó wà fún o. I need to see the breakdown. The breakdown for the... I found the breakdown. So, the breakdown says, giving palliative of 110 billion to senators and legislators is illegal and contemptuous. This is Falan. Oh my God, I have to come back for that because Falan was just blowing drum. Omalabio, Ibolagbo. So, ẹ máa imagine mẹ̀kúnnù. Àwọn olóṣèlú yìí wọ́n fi yín catch a cruise. It's like
they are doing their show. AY show. So they are doing Tinubu live. Gbogbo wọn jókòó síbẹ̀ wọ́n fi yín ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin náà fi ń ṣe yẹ̀yẹ́ mẹ̀kúnnù. Ẹ̀yin náà tó ọ̀gbà kí tó máa ń ṣe pé wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni wọ́n fúnra wọn. Ẹ máa imagine. The members of the National Assembly have earmarked 40 billion to purchase 465 sport utility vehicles, SUVs, and bulletproof cars for principal officers and members. Ẹ máa imagine. Fara tiwọn. Fún mọ́tò nìyẹn o. Fún mọ́tò tí wọ́n máa gùn nìyẹn. Meanwhile, ẹ̀yin mẹ̀kúnnù wọn ò fún yín ní public transport o. Wọ́n fún yín ní public transport. Most of the transport system is run individually. Wọ́n tó ẹ máa fẹsẹ̀ rìn. Kéyìnbó tó ṣe mọ́tò ṣe bẹ́sẹ̀ ni. Ẹsẹ̀ yájú mọ́tò. Ẹsẹ̀ yájú mọ́tò. Kò sí jàǹbẹ́. Ẹ múra sí. So bí wọ́n ṣe pé nìyẹn o. Wọ́n fún wèrè lọ́kọ́ máa rúkọ sọ́dọ̀ àrè. Wọ́n bù kẹ̀mùkẹ̀mù láwọn péréte. Wọ́n bù kẹ̀mùkẹ̀mù. Wọ́n ní bí kúdúrú. Wọ́n ní àti bí pẹlẹbẹ. Àti bí kúdúrú. Normally àti bí pẹlẹbẹ láti mọ́ ọ̀lẹ̀ jẹ. But ń sìn. Apá ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ. Àlejò lè dé kó bu kúdúrú ẹ̀. Àwọn mẹ̀kúnnù ẹ̀yin ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ. Àwọn political, àwọn career stealers, àwọn alápàsáyé ọ̀jẹ̀lú ọ̀run ìlú yìí, àwọn yá dé, wọ́n bá yé ìdí oúnjẹ, wọ́n yá bobi kúdúrú. Kódà ibi pẹlẹbẹ gan wọ́n tó kó lẹ́bẹ̀ ọ̀lẹ̀ tí wọ́n há sáàrin ewé ọ̀lẹ̀ pé àtàrí tẹ́ẹ̀tù rí pọnlá wọn tó fa gbogbo ẹ̀ wọ́n pọnlá. Wọ́n wá gbéwé lẹ̀ fún yín. Wọ́n ní ẹ máa jẹun. Kẹ́ ẹ máa jẹwé. Mo ṣe bí ẹran mọ̀mọ̀ tí í jẹwé. ń bò jẹ́ pẹ́ran ni yín. Wọ́n ti fi yín pẹran. So wọ́n ti sọ yín dẹran. So that is it. That is it o. That is it o. Mo wá rí táwọn kan. Mo wá ráwọn headlines kan. Ìgbà yìí láàárọ̀. Tí ì rí nǹkan kan. Olórin wọn náà ló kọ. Tí ì rí nǹkan kan. Olórin wọn náà ló kọ. Olórin wọn náà ló bá wọn kọ. Bẹ́ẹ̀ tí ì rí nǹkan kan. Tí ì mọ mẹ̀mẹ̀ ń bọ̀. Ẹ kú ojú lọ́nà. Ẹ kú ojú lọ́nà. Ẹ̀yin olóko lẹ́yìn mẹ̀kúnnù. Ẹ̀yin sunkún. Àparò aláṣọ pípọ́n. Àwọn ọmọdàrú. Àwọn òrùnlú. Àwọn ọ̀jẹ̀lú. Àwọn alápàsáyé. Àwọn ẹlẹ́bọ ọ̀run. Àwọn àgbàlọ́wọ́ mẹ́rin balẹ̀ jòǹtolo. Wọ́n yá fi yín ṣẹ̀rìn rí. Ẹ̀wí tán. Ronke Oṣòdìkẹ́ ní I didn't collect much. I regret working for APC. Oṣòdìkẹ́ lóhùn ọgbà púpọ̀ ṣùgbọ́n gbowó. Ẹni bàtà jẹ ìrùpẹ̀ dandan ni kò gbowó òkúta. Ó lóhùn gbowó. Ó lóhùn ọgbà púpọ̀ ni. Okay. Ìyẹn náà ta. Ẹ rí i pé ó ti dẹ̀rín. Torí nǹkan tó bá ti kọjá ẹkún. Ẹ̀rín lèèyàn máa fi rí. Nigerian prisons officers now borrow money from inmates after exhausting poor salaries. Ẹ ti gbọ́. Wọn ò sanwó fún wọn. Tó bá tún sọ kò tún ní jẹ́ déédéé. Wọ́n sọ pé ìlú bàjẹ́. There is corruption everywhere. Kò ṣe ní sí corruption because it's trickling down. Torí bá ti bàjẹ́. Orí ló ṣáájú tá a dá tẹ̀lé. Torí bá ti bàjẹ́. Orí lẹ́jà tí yí bàjẹ́.
nígbà tó rí àwọn pípì tí wọ́n bàjẹ́ kí lè wá expect pé kó ṣẹlẹ̀ nínú àwọn eléyìí tí ẹ̀ sọ àwọn wọ́ndà ẹlẹ́wọ̀n ibi tó burú fún wọn dé àwọn tó ń gbowó lọ́wọ́ àwọn inmates tó ń ṣẹ̀wọ̀n wọ́n tún ń gbowó lọ́wọ́ wọn wọ́n ń gbowó lọ́wọ́ wọn láti jẹun ẹ wá sọ pé ìlú fararọ torí tí ìlú ò bá fararọ ni mẹ̀kúnnù ẹ ti máa bọ́ síta now. Ṣùkẹ́ it's unbearable. APC Youth Group President. APC Youth Group asks President Tinubu to address rising costs of living. Really? So ẹ̀yin títí APC náà ẹ̀ ń fi ilẹ̀ mo rò pé bóyá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ in the country ẹ máa wà bulletproof to it ní ṣe mọ̀ pé àwọn olóṣèlú wọ́n fẹ́ ra bulletproof cars kí bọ́ má bàa kàn wọ́n ká má bàa yìnbọn fún wọn. Oh my God. Àwọn olóṣèlú àwọn fẹ́ ra bulletproof cars kí ọ̀tá àbọ̀ má bàa bà wọ́n yóò dàbí pásítọ̀ tó ń ta omi anointing fáwọn ọmọ ọ̀jọ́ pásítọ̀ tà sọ pé tára àwọn ò bá yá kó máa gbàdúrà bọ̀ torí bá fọ́ pásítọ̀ ti go private jet torí bá fọ́ pásítọ̀ ti lọ sí hospital ó ti lọ tí ìta rẹ̀ pásítọ̀ tà ní ẹni tó bá kówó tó máa fi wọ mọ́tò lọlé fi ọkọ̀ gbàgbọ́ fi sílẹ̀ Ọlọ́run máa pèsè bọ̀ tí pásítọ̀ bá ń lọlé mọ́tò ẹ̀ ló máa gùn with his tank filled with petrol kò ní fọkọ̀ gbàgbọ́ gbé pé àjẹkù náà fẹsẹ̀ rìn lọlé o àbí pásítọ̀ tó ní kí ẹ gba Jésù ní ààbò yín apá ọ̀tọ̀ ò ní ká yín pásítọ̀ tó ń lo bulletproof car tó ní bodyguard tó ní escort pásítọ̀ òun kò gbàgbọ́ nu Jésù pé Jésù ó lè bá òun ta ọ̀tá àbúlé. pé Jésù ó lè ṣe bulletproof fún kó bá ta ọ̀tá mọ́ kó bá ta dà sọnù. Àwọn olóṣèlú àwọn ni wọ́n pọ̀ lè kó wá jà àwọn yìí náà ni wọ́n polóko kó wá mú APC àwọn ni wọ́n gbà wọ́n Boko Haram àwọn bandits àwọn oríṣiríṣi àwọn ni wọ́n kó wọ̀lú kó máa paráàlú lọ APC máa ra bulletproof kò sí jàmbẹ́ ṣé bí bulletproof car ni wọ́n rà wọ́n ṣàrà kidnap proof car because of bullets because they don't want to die. Nobody's gonna live this other life. They've forgotten that. So if they are scared of their lives and they are buying bulletproof so that they won't receive bullets, they will have to buy sickness proof, buy kidnap proof, buy bad road proof, whatever. Because everything that they've man-made to complicate the life of the masses is still there. When they come back to planet Earth, because they are in cloud 9 now, they will still come and face it. They will still come. Let them buy, if they like, let them buy all the bulletproof car in the world. There is no car for karma proof. There is karma. There is no car, no plane, no train, no jet for revolution. Because if they didn't give room for
a peaceful revolution. Definitely a bloody one is coming. And not because they're gonna remove Tinubu. And Tinubu, oh, that is it. Don't even go there. Don't go there right now. I'll come back for that. So, when the masses, they will not have anything to prove for when the masses will revolt, because they will revolt. They will revolt. They've not had enough. The masses are, they can still take it. They can, when everything does kapoosh, poof, like that in their faces, there won't be any proof for anything. So let them buy all the bulletproof that they want to buy. Go tea. It's not gonna do anything. Imagine 70 billion for themselves. 8,000. They know the ratio, masters. They know the ratio. They're having the laugh of their life. They're having the time of their lives at your expense. They are laughing at you, masters. This bunch of hyenas, this bunch of vultures, imagine 400 and something to 200 million people. They are holding 200 million people to ransom. 400 and something of them, hyenas, vultures. Tí masters tẹ bá dìde mélòó ni wọn? Ẹ mọlé wọn, ẹ mọ náà. Nígbà tó bá yá kó tí ìyá yín ni. Nígbà tó bá yá yín kò sẹ́ni máa kọ́ yín yóò jẹ́ olóògbọ́n ta ni jíjẹ́. So káwọn slave masters sí yín tó kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí yín lọ́wọ́ sí yín lọ́rùn. This is eléyìí gan burú ju àwọn tí wọ́n kó tí wọ́n mú lẹ́rú lọ, because eléyìí fúnra lára wa náà ló mú wa lẹ́rú. Eléyìí ò kì í ṣàjòjì, kò kì í ṣàtọ̀húnrìn wa. Cause the 6 geopolitical zones ló ní wọn. Look at them. Tinubu ti expose gbogbo wọn àtàwọn the corrupt politicians, the corrupt so-called traditional custodians. They are political chiefs. Anyways, they are political appointees. Gbogbo wọn lọ ṣe show off, wọn lọ parade ara wọn. We are marking their faces. They are showing their true color. So ìyẹn náà dá. So in our very eyes, mẹ̀kúnnù lójú yín báyìí, Tinubu ó ń rà wọ́n, ó ń ra every arms of government, ó ń ra àwọn adájọ́, ó ń ra everybody, ó fowó dí wọn lẹ́nu. Bó ṣe bí Tinubu ní what money cannot do, more money will do it. Exactly nǹkan tó ń ṣe ni. Tó bá ti fowó dí àwọn péréte tó má tà, kò sí nǹkan kan tó máa ṣe. We shall see. Tó fìdí ẹ̀ ṣé nẹ́kàn tó fìdí ẹ̀ ń tò sí nígbà tí wọ́n yọ ọ́dà sọnù. Kí ló ṣẹlẹ̀? Tó bá yọ Tinubu lẹ́nu kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Wọ́n lè jà láàrin ara wọn, kọ́ para wọn láàrin ara wọn. Alálàńlá kò sẹ́ni kankan tó máa jẹ́ kó fẹ́ jẹun rúbọ. Ẹ̀jẹ̀ ara wọn náà máa fi rúbọ. So mẹ̀kúnnù, well, mo rò pé ẹ̀ enjoy this Tinubu live laughter show. Tinubu live laughter show. Ṣé enjoy tó ṣe fi yín pa ṣáyó? Mẹ̀kúnnù, ẹ̀yin ni wọ́n fi ń pa ṣáyó. Ẹ̀yin ni wọ́n fi ń pa ṣáyó. Ìyẹn náà dá. Kò tí rìn yín. Kò tí rìn yín. Tó bá ya yín mẹ̀kúnnù, ẹ máa kọ́. Ẹ̀yin lẹ máa kọ́ fara yín. Kò sẹ́ni tó máa wá bá yín kọ́. Ẹ̀yin lẹ máa kọ́. Tinubu ó lift àwọn èèyàn. Ẹni mélòó ló lift? Àwọn ara wọn ni few selected. Ṣebí nǹkan táwọn colonial masters ṣe náà nìyí. Is using the same thumbprint as Buhari. Mo ti sọ ní ìjọsí. Mo sọ pé Tinubu is a very bad copy of a nasty copy. Is a very nasty photocopy of a bad copy. Buhari, Tinubu,
birds of the same feather. It really matter whether Igbo, whether Hausa, whether Yoruba, it's still APC. It's still APC. So, Mekono, wake up. Wake up. Wọ́n ní ká tó bá tọ́ sí mọ́ náà fi ń rẹ̀ nǹkan tó tọ́ sí náà náà fún yín yẹn náà 8,000. Àwọn fowó kówó oṣù tí wọ́n fowó kówó oṣù tí yín o. Wọ́n mú epo, wọ́n yí sókè. Wọ́n mú electricity, wọ́n mú yí sókè. Wọ́n mú oúnjẹ. Oh, that reminds me. What declare food them? Kò ṣe nǹkan kan. It's the same template. It's the same. It doesn't have any plan. Gbogbo nǹkan tí Tinubu fẹ́ ni kó ṣáà ti fi president síwájú orúkọ ẹ̀. Kò really matter. Kò ní anything to offer. So I personally, aitaleabiamo, I don't have any expectations of whatever it is he's doing. Because mo mọ̀ pé kò ní nǹkan kan bíi tí wò mọ́ tó fẹ́ ṣe. Aláìní kan ṣe ọmọ tí ń kó jọ súná ni. Ẹ̀sìn tọ́mọ olù ó sì ṣe ní òjò okú. Ẹ̀sìn tí ò sí ń gbò bá dàgbà ní òjò okú kékeré. Ní òjò okú kékeré. Gbogbo olùgbẹ́dàgbàgbàdàn tí wọ́n lù yìí. Mo ṣe bí tí bàtà bá ti ń tó panápalá. Ó ti ṣe tán tí ó bẹ̀. Kágun yóò kángun bì kan. It's a matter of time. Yóò kángun sí ibì kan. Àtòun àtàwọn ṣàwáwò ẹ̀ amorúkọ gbogbo wọn. Àmọ́ wọn ní Igbo ní Hausa ní Yorùbá ní Fúlàní ní àmọ́ wọn. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wọn. Mẹ̀kúnnù ẹ lajúlẹ̀ báyìí. Ẹ lajúlẹ̀ báyìí. Mo ṣe bí wọ́n ní igi gogoro má gún mi lójú. Àtòkèrè láti dọ́ọ̀jì. Ẹ̀yin ò dọ́ọ̀jì o. Ẹ lajúlẹ̀ báyìí ni o. Bí ìtàn kan ní wọ́n ti fẹ́ fọ yín lójú o. Mẹ̀kúnnù ṣé bẹ́ẹ̀ ṣe máa wò ni? Ṣé bẹ́ẹ̀ ṣe máa wò ni? Àwọn tí wọ́n níbi tí wọ́n níran. Àwọn olè. Àwọn jàgùdà. Alónilọ́wọ́ gbà. Àwọn alókòló ń kígbe. Àwọn àfọ́n. Àwọn òbúkọ dé òórùn dé. Àwọn tí wọ́n sùn wọ́n nílé. Tí wọ́n sùn wọ́n níta. Tí wọ́n níwà. Tí wọ́n lẹ́wà. Tí wọ́n yẹ láwùjọ ènìyàn. Àwọn ni wọ́n wá jẹ gàba. Ẹ wá nílùú máa rójú òru máa ráàyè. Ibi tó bá yẹ ká ti pọ́pọ́ ta bá gan bí ó ṣe ni gbogbo àwọn tó tún jẹ́ olórí. Àwọn tí wọ́n jẹ́ as a matter of fact this skinny of uppership it has to be scrap that son because kò really kò sí kíní kankan. Wọ́n wá ń jẹ yín máyé níṣojú yín mẹ̀kúnnù. Wọ́n ń dá yín ríboríbo. Wọ́n ń ṣe yín báṣabàṣa. Wọ́n ń dá yín ríṣàríṣà. Ẹ dẹ̀ jókòó síbẹ̀. Ẹ jókòó síbẹ̀. Mo ṣe bíbí wájú ọba ṣe lọ ẹ̀yin ṣe máa ń padà sí. Bá àbájọba ṣe bá jẹ̀bà. Mo ṣe bí wọ́n nílé sọ mí jùjọyè lọ. Àkókò bí ó sàn jù ṣẹ́ rádaràdà. Ó mọ àwọn ilé tó jẹ́ pé wọ́n sì ló gba lágídí ni. Ó mọ wọ́n mi ò tó má fi gangan fa. Àwọn tí wọn ò tó kan tó ń pera wọn ní mẹ́fà. Ẹ̀dẹ̀ lajú sílẹ̀ ẹ̀dẹ̀ wù wọn. Ẹ̀dẹ̀ wù wọn. Wọ́n ní tí tó ko ẹni tí àjọ pààlà tó bá ń jó. Tó ko ilé kejì tó bá ń jó. Tí gbogbo owó ò bá pa wọ́pọ̀ kájọ lọ pa yóò rántí a. Ẹsẹ̀ lajú lẹ̀ kò kàn mí. Kò ṣòro. Ọmọ alápàtà mọ̀ tí ń jẹ egun báyìí. Kò ṣòro. Ọmọ aláṣọ mọ̀ tí ń wọ kìsà báyìí. Mẹ̀kúnnù ìgbà wo gan lẹ tó fẹ́ tají? Ìgbà wo gan lẹ tó fẹ́ dìde?
Ṣó dìgbà tó bá tó tẹ̀yìn pa, tó bá tó tẹ̀yìn rí. Wọ́n ń kọ́ ẹgbà fún yín, wọ́n ń kó kòbókò fún yín. Ẹ ti jẹ kòbókò kọjá lọ́wọ́ Buhari, ẹ ti jẹ pàṣọ kọjá. Wọ́n máa ń fún yín látòrí, àtòrí náà fi ń nà yín báyìí. Ẹ tẹ̀sí jókòó síbẹ̀, wọ́n ti fa gbogbo ara yín, yóò ti bẹ́ pẹ́ẹ́pẹ́. Wọ́n wá ní renewed hope for themselves, renewed ìyà. Renewed ìyà lélẹ̀, ìyà lójú páálí. Tẹ́ ẹ bá dìde mẹ̀kúnnù, kẹ́ ẹ tètè dìde ní ìsìn, kẹ́ ẹ gbára yín lẹ̀, kẹ́ ẹ jára yín gbà, kẹ́ ẹ jára yín gbà. Tẹ́ ẹ bá fi lè jára yín gbà, ẹ̀yin lẹ́mọ̀, àwa sọ tiwa. So guys, that is it. It's been so the show has been, I don't know, but the masses need to wake up. They need to say enough is enough. It shows what the palliatives, what they think of the masses. It shows. And I don't know, because they're so sure, they're so confident that the kind of like nothing is going to happen. So the masses, over to you. This is how this is going to continue. You're not going to take any action, no reaction whatsoever. Or is there a game plan, or what is it? You're so complacent, you're so lackadaisical, you feel so unconcerned, so unperturbed with all this happening. It's like they're slapping you and you're turning the other cheek. They are hitting you and you're not even defending or anything. You're just there. You've been abused, misused, raped over and over again by these sets of people, molested, beaten, and you're not even fighting back. This is so unlike the masses, because before it's not little thing like this, but this time around you're just dead silent. It is concerning. Are they gonna get away with us? Is this how you're gonna see? Don't look. When is your mama gonna do? Like, when? Is you still gonna be taking this? You're gonna condone this? Wake up, masses, wake up. Nobody's gonna come. You have to do this yourself. You have to do this yourselves. Because it's gonna get worse. It will get worse. 8,000. How much is that? How much is that in euros? How much is that in dollars? Cents, peanuts, crumbs. They're giving you crumbs, and they are feeding fat. They themselves, their families, and their clones, they are feeding fat on what rightfully belongs to you. And you're just there, no action. You're just looking. I don't know. I don't really get it. I don't. So, well, I can only comment on what I see. So, the action is left to the masses. But until then, thanks for listening to me. Until I come your way again. Bye.